Agbo fún tọkọtìyàwó tó ń wojú ọlọ́run ọba fún ọmọ tó dájú àmọ́ Ọlọ́run dájú jù lọ. Tọkọtìyàwó tó ń wojú ọlọ́run ọba fọmọ agbo yìí ni kẹ́ wá lọ ṣe, àti ọkùnrin tó ní low sperm count tó ní àwọn ìpèníjà lóríṣiríṣi, àtọkùnrin àtobìnrin náà tó ní àwọn ìpèníjà tí ò jẹ́ kó lè conceive. Agbo yìí ni kẹ́yìn couples wa lọ máa lò. Ẹ dúpẹ́ fọlọ́run. A fẹ́ pàfọ́ọ̀mù ẹ̀ ní láàbù aláàárọ̀ yìí ni mo fi ní kí n kọ́ yín. Àmọ́ ṣíwájú kó tó ṣiṣẹ́ nǹkan tó bá lágbára fún sákàǹtì àwọn ọmọ aláìní, account number ní fáwọn ọmọ aláìní 0123-214254. Account number fáwọn aláìní 0123-214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ fi Hajj àti Umura tẹ́ fi ń ṣe ìtọrẹ àánú tẹ́ fi ń ṣe sàárà fáwọn èèyàn. Ẹgbẹ́gbẹ́ Global Dahiratu Dhikrlahi Islamic Organization, small but mighty. Àtẹ̀yin tẹ́ bá nípèníjà lórí èké nínú àìsàn àti pé ọ̀rọ̀ lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú ayé ń dàyàn láàmú àlìjọ̀nú ń disturb èèyàn. Ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department. Ẹ WhatsApp wa lórí +27612956389. Tọkọtìyàwó ẹ bá mi gẹ́ẹ̀tì kànáfùrù tá a mọ̀ sí clove, kànáfùrù clove. Ẹ bá mi gẹ́ẹ̀tì black seed seed tá a mọ̀ sí abatu sauda àti kànáfùrù. Nǹkan méjèèjì ẹ fi tẹ́lẹ̀ kòkò. Ẹ wá bá mi kó ewé guava ẹ kó lé lórí. Ẹ bá mi kó ewé ọsàn tá a máa ń mu yẹn orange ẹ kó ewé ẹ̀ lé lórí. Ẹ wá kó ewé tomato lé lórí. Ẹ wá bá mi gé ginger àti garlic ẹ gé sí lórí. Ẹ wá sè lágbo kí tọkọtìyàwó kí wọ́n máa yọ àgbo yìí mu. Bismillah ta'ala ẹ dúpẹ́ fọlọ́ ẹ finú ṣoyún ẹ fẹ̀yìn gbọmọpọ̀ ẹni tó ní low sperm count tí máa lọ bẹ́ẹ̀ ni inshallah rahman afẹ́ pàfọ́ọ̀mù ẹ̀ ní láàbù aláàárọ̀ ìmúfin kí n kọ́ gbogbo èèyàn lólùfẹ́ wa. So ẹ dẹ̀ gbìyànjú tọkọtìyàwó tó ń wojú ọlọ́run, torí ìdí ta fi ń kọ́ àwọn èèyàn láwọn nǹkan wọ̀nyí ni pé àwọn tí wọ́n ní agbára láti lè ra product wa la fi ń kọ́ yín láwọn nǹkan míì. Ọlọ́run adé gbàdúrà wa. Gbogbo ẹni tẹ́ máa rí program wa lórí race ẹ try kẹ́ máa wọ main page, program tiwa máa ń complete. Tọkọtìyàwó tó ń wojú ọlọ́run fún ọmọ ẹ rí ẹ get the transformer 1100 power. Egbògi láti India láti China Arab country lápapọ̀ síbẹ̀ ó wà very effective. 25,000 là ń ṣe promo ẹ̀. Weak erection, low sperm count, quick ejaculation, gbogbo oríṣiríṣi àwọn àrùn tó máa ń da ọkùnrin láàmú. Ẹ get the transformer àti oríṣiríṣi àwọn àrùn tí ò kí ń jẹ́ kóbìnrin lè conceive. Ẹ get the transformer. Ẹ dẹ̀ get all in one natural herbs. Egbògi tó lágbára náà lòun náà. Ó ń wò more than 300 àìsàn àwọn èèyàn ń lò wọ́n ń dúpẹ́. Àìsàn lọ́jọ́ pípẹ́ ni ó lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú cancer, diabetics, àwọn àìsàn ńláńlá àti spiritual àìsàn bíi pàǹjẹun lójú oorun, aníbálòpọ̀ ojú oorun, àforíkókó aláǹtakùn, ọ̀rìnrìn rìnyàn mọ́lẹ̀. Ẹ get all in one. Àwọn egbògi wọn wà very powerful. Ẹ̀kọ́ ta kọ́ láti India láti China Arab country lápapọ̀ síbẹ̀. Àdúrà ló ń gbàgbà.